ìlúmọ̀ọ́ká olórin olóhùn iyọ̀ Onyeka Onwenu jáde láyé o. Ọjọ́ abákùlà dèrè, ènìyàn ò sunwọ̀n láàyè, ikú pa abírí, abírí kú, ikú pa abìrì, abìrì rànràn alákejì, ikú pa àkọ́kọ́, omi àkọ́kọ́ dànù, ikú pa lékelèke, kò jẹ́ kó ráyè mójútẹ́ fún. Ó dìgbére, ó dojú àlá, ó dàrinà kò, ó tún di bẹ́ni bá ń jọni, béèyàn bá ń jọyàn. Màmá wa gbajúgbajà akọrin olóhùn iyọ̀ Onyeka Onwenu ti jáde láyé o, lẹ́ni ọdún 72, ìyẹn 72 years. Gbajúgbajà akọrin ẹgbẹ́ rẹ̀ Charles Chukwuemeka Oputa táwọn èèyàn mọ̀ sí Charlie Boy ló fi ìdí ìròyìn ikú olóògbé náà múlẹ̀ o. Ó ní pé òun gbọ́ ìròyìn ikú rẹ̀ látẹnu àwọn tí wọ́n súnmọ́ dáadáa nígbà ayé rẹ̀ tí wọ́n sì rí tán. Ó fi èyí sórí òpó ayélujára rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ ní ọjọ́ ìṣẹ́gun, ìyẹn túsìdeè àná òde òní, ní 30 oṣù keje ọdún 2024 ní Onyeka Onwenu jáde láyé o, lẹ́yìn tó ṣẹ̀ṣẹ̀ kọrin tán níbi ayẹyẹ ọjọ́ ìbí ìyáàfin Stella Okoli, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ogun Emzor. Ayẹyẹ náà wáyé ní Banana Island ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn fi tó wa létí pé ìyá wa Onyeka Onwenu kọrin tán ló ṣubú lulẹ̀ tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn Reddington Hospital níbi tí ẹlẹ́mìí ti padà gbà lọ́wọ́ Onyeka Onwenu. A bí Onyeka Onwenu ní ọjọ́ 21 oṣù kínní ọdún 1952. Ó jẹ́ ọmọ bíbí ìlú Obosi ní ìpínlẹ̀ Anambra ní Nàìjíríà. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ ní ọdún 1980 tí ó sì ṣe àwo àkọ́kọ́ rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní Fún ìfẹ́ rẹ, For the Love of You ní ọdún 1981. Ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ orin àdákọ àti àwo tó fi mú orin rẹ̀ tó gbajúmọ̀ jù tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìfẹ́ kan, One Love. Onwenu ti ṣe ọ̀pọ̀lọpọ̀ eré àgbéléwò tí ó sì gba àmì ẹ̀yẹ fún ipa tí ó kó nínú eré àgbéléwò àti orin kíkọ. Àwọn èèyàn dá mọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára àwọn olórin Nàìjíríà. Ní àfikún sí iṣẹ́ ìdánilárayá tí ó ń ṣe, Onwenu ti fi ìgbà kan ṣe òṣèlú rí o. Kódà wọ́n fi jẹ alága àṣà àti ìṣe ìpínlẹ̀ Imo ní ọdún 2013 tí ó sì padà jẹ olùdarí àgbà fún National Center for Women Development, ìyẹn àjọ tó ń rí sí ìdàgbàsókè àwọn obìnrin ní ọdún 2016. Onwenu jẹ́ ẹni tí àwọn èèyàn dá mọ̀ dáadáa fún iṣẹ́ takuntakun tí ó ti gbé ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Kódà ìtàn dá mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tó ní ìgboyà ọ̀rọ̀ sísọ káàkiri ẹgbẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ó gba àmì ẹ̀yẹ yìí lórílẹ̀-èdè gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ MFR ní Nàìjíríà lọ́dún 2011. Ọmọ méjì ló gbẹ̀yìn màmá wa Onyeka Onwenu tí orúkọ wọn sì ń jẹ́ Tijani Charles àti Abraham. Kí Ọlọ́run dẹlẹ̀ fún ẹni re, kí ọba mi Alao Rabi kó má ṣe ní ṣíṣẹ̀ ń tẹ̀lé, àmì àṣẹ ìdùà. Tó kí ń dùn kó pọ̀. Ní ìjù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24. Ọ̀dẹ̀mọ̀ Abímbọ́lá Olúwatósìn Babalọ́lá lóníròyìn. Títí di ìgbà mìíràn tá ó fi ire àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.